ó ti ṣe o, bàbá ti ṣe o, ó ti ṣe. Ọmọ Yorùbá, bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí, ìkan nínú àwọn ọmọ bàbá wa Bọ́lá Ahmed Tinubu, ìkan àwọn ọmọ ẹ̀yìn wọn, ó ti juwọ́ jùsẹ̀ pé ó declare open support fún mission Chief Sunday Igboho. Bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí, ìkan nínú àwọn ọmọ tó ń tẹ̀lé bàbá wa Bọ́lá Ahmed Tinubu, ó confirm pé lóòótọ́ ogun ti dé, lóòótọ́ a ní láti pín, Yorùbá ní láti kúrò lábẹ́ Nàìjíríà. Eléyìí ó wá jẹ́ ká mọ̀ pé lóòótọ́ àwọn tó ń tẹ̀lé bàbá wa President Bọ́lá Ahmed Tinubu, wọ́n mọ òtítọ́, wọ́n kọ̀ láti sọ fún bàbá yẹn. Mo fẹ́ fi fídíò kan wọ̀nyí níbi tí kan náà àwọn ọmọ tó ń tẹ̀lé bàbá wa Bọ́lá Ahmed Tinubu, ìkan náà àwọn ọmọ wọn tó ti ń kọ̀ǹfàmù ẹ̀ pé lóòótọ́ o, àwọn Fúlàní wọ́n múra ogun sílẹ̀, wọ́n sì fẹ́ jẹ ilẹ̀ Yorùbá wọn. Ẹ bá mi pín fídíò ìkó délé, kó dóko, kó dájò, kó dé gbogbo ibi tó jẹ kó dé, nítorí pé mo máa play video evidence fún yín lórí show yìí nísìnyí. Ẹ̀yin náà ẹ wá wò ó, kí ló dé tó wá kọ̀ láti sọ òtítọ́ ọ̀rọ̀ fún bàbá yìí, tó wá ń pe tí wọ́n fi ká ṣògo fún wọn, tí wọ́n fẹ́ bá wọn sòtítọ́ ọ̀rọ̀ tí bàbá wa Dr. Chief Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà, ọ̀rọ̀ tí bàbá yìí ti sọ tipẹ́tipẹ́, nìkan nú àwọn ọmọ Tinubu wá sọ yìí, nìkan ní ìkan nínú àwọn ọmọ wọn wá sọ yìí, tó confirm ẹ̀ pé lóòótọ́ o, ọ̀rọ̀ tí Chief Sunday Igboho sọ òtítọ́ ọ̀rọ̀ ni. Kódà àwọn ọ̀kan tẹ́yìn ò tún gbọ́ rí, táwa ò tún sọ mọ́rọ̀ fẹ́yìn, òun tún sọ. Ó ti ṣe o, bàbá ti ṣe o, ó ti ṣe, ó ti ṣe o, bàbá ti ṣe o, ohun tó ń bà wá lẹ́rù, bàbá ti ṣe o, ó ti ṣe. Ọlọ́run kò jẹun agbára ìlẹ́nujọ́ méjì, ṣẹ́rí rate àti speed tọ́lọ́run fi ń jẹun agbára ìlẹ́nujọ́ mẹ́ta ìkó lágbára, ó kọjá òye ẹ̀dá. Ìjọ wo sì ni pásítọ̀ wọ́n sì jáde tó ní Ọlọ́run kó wá já fúgbò, tí wọ́n dẹ̀ jà fúgbò. Àfáà kan náà tún jáde nísìnyí báyìí, ẹbí bàbá wa Bọ́lá Ahmed Tinubu tí wọ́n jọ ń jẹun nínú àwo kan náà, tí wọ́n jọ ń kọ́ ọmọ lùbọ́, ó tún jáde síta, ó wá sọ̀rọ̀ tí bàbá wa ṣe Sunday Igboho ti sọ. Nígbà tí bàbá ti wá ń sọ, ọ̀pọ̀lọpọ̀ èèyàn rò pé olóṣèlú ló lò ó, irọ́ ló pa. Ṣé wàá mọ tó ṣọ́ọ̀kì ní ibi kẹ́gbẹ́ Ọlọ́run ti bà mí? Ẹni tó bá Tinubu jẹ, tó ń bá wọn mu, tọ́jọ́ tó wọ́n bá wò wọn náà, tí wọ́n jọ kọ́ ọmọ lùbọ́, tí wọ́n jọ ń ṣe, tí wọ́n jọ ń mọ̀, ìyẹn ọmọ wọn, ó wá jáde síta, ó wá kọ̀ǹfàmù ẹ̀ fún wa pé lóòótọ́ o, ká ló múra ogun sílẹ̀. Ó dẹ̀ sọ, ó sọ nínú ọ̀rọ̀ ẹ̀, ó ní bóun ṣe wà ogun ò lè kó àwọn ọgbà pé òun ti múra lẹ̀. Ìbéèrè tèmi wá fẹ́ béèrè ni pé nígbà tí wọ́n mọ gbogbo òtítọ́ yìí látijọ́ yìí, kí ló dé tó wá ń tan bàbá wa Bọ́lá Ahmed Tinubu? Kí ló dé tí wọ́n ń tàn wọ́n, tí wọ́n bá wọn sọ òtítọ́ yìí kó tó débi tó dé? Ẹni yẹn sọ ní, kódà ó sọ débi pé ó sọ gbogbo àwọn àṣírí ńláńlá táwa gan ò mọ̀. Ìmí wà tá a mọ̀ ń bẹ̀ tó jẹ́ pé a ò sọ síta. Ọmọ Tinubu sọ̀rọ̀ ilẹ̀ kún, ìkọ́nà àwọn ọmọlẹ́yìn wọn ó sọ̀rọ̀ ilẹ̀ kún. Mo wá ń wò pé is this person, ṣé èyí ló sọ̀rọ̀ ṣá, àbọ́lọ́hún ààrẹ ìsìn ẹ̀? Kábíyèsí Elédùmarè, ilé ayé yìí kò sí nǹkan tó dàbí kí ẹ̀dá máa finú kan ṣe gbogbo nǹkan. Kò sí bẹ́ẹ̀ dá ṣe máa, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí bàbá wa Òòṣà ńlá sọ lánàá, tó sọ sí ẹni tó jẹ́ òsì ààrẹ, èmi sì ń bọ̀ lórí ọ̀rọ̀ tiwọn. Kọ̀rọ̀ tó wà lẹ́yìn ọ̀rọ̀ àlàyé ni, kò ń sọ̀rọ̀ ọjà. Bẹ́ẹ̀ ni ẹ̀dá tó bá ti wà láyé yìí tó ṣẹ́rí gbogbo nǹkan tá à ń ṣe nílé ayé yìí, àwọn èèyàn ń wò wá,
ohunkóhun tó bá ń ṣe kò rí dájú pé nǹkan tó ń ṣe nǹkan dáadáa ni, nǹkan tó lè ṣe ní anywhere tí ò ṣe nǹkan ọ̀kọ̀ọ̀kọ̀. Torí tó bá ti ń ṣe nǹkan tó lè ṣe ní gbangba nǹkan yẹn nǹkan burúkú ni. Ìwọ tó bá dẹ̀ ń hùwà burúkú àwọn èèyàn rí ẹ, ìwọ tó bá ń hùwà tó dá àwọn èèyàn rí ẹ. Eléyìí tí ọmọ Tinubu tún sọ yìí ọfọgbà yọ̀ǹda. Tó bá ní ọmọlẹ́yìn Tinubu lè sọ ọ̀rọ̀ yìí máa jí o, máa ní irọ́ ló ń pa. Ó sọ débi pé ó sọ iye thousand tó ń kó wọlé on a daily basis. Ó dẹ̀ confirm ẹ̀ fún wa pé kò sí nǹkan méjì tí wọ́n torí ẹ̀ kó wọn wọlé tó kọjá torí ogun. Àwa dẹ̀ sọ fún ẹ̀yin kan pé ẹ sowọ́pọ̀ pẹ̀lú bàbá wa ṣe Sunday Igboho, ẹ jẹ́ ká jáde tán. Nǹkan tẹ́yìn fojoojúmọ́ lé ní àjùlọ, supremacy, àjùlọ, authority, nǹkan ọ̀kan, owó, gbogbo ẹ̀. Ẹ gbọ́ nǹkan tí bàbá mi Májàsọ́lá sọ ni bàbá ní ilé ayé láwọn ti bá gbogbo ẹ̀, àwọn sì máa fílẹ̀ sílé ayé ni. Ọ̀rọ̀ ńlá lọ̀rọ̀ yẹn fẹ́ni tó bá mọ̀. Nígbà tí mo wo fídíò ọmọ Tinubu yìí, mo wá ń sọ lọ́wọ́ mi pé ṣé wọn yóò mọ̀ pé bàbá òun ló wà níjọba ni. Nǹkan kan wá sọ sí mi lọ́kàn pé ó kúkú mọ̀ pé bàbá ìlú wà níjọba. Bí kò ṣe wípé tọ́lọ́run bá sọ pé òun dé ó dé nìyẹn. Ẹ jẹ́ ká gbà pé Ọlọ́run ló dé báyìí. Tẹ́yìn tí mo máa play fídíò yẹn sìn, tí bá ti wá play fídíò yìí, mo bẹ̀ gbogbo yín nítorí Ọlọ́run ibi tá à ń lọ la dé yìí. Mo fẹ́ jẹ́ kí gbogbo wa ká sọ opinion wa lórí fídíò yìí. Mo fẹ́ jẹ́ ká sọ opinion wa torí fídíò yóò ṣe fídíò téèyàn kọ́ máa wò tó máa gbójú kúrò. Kò ń ṣe fídíò téèyàn kọ́ máa wò. Kò ń ṣe fídíò téèyàn méjì máa wò. Kò ń ṣe fídíò téèyàn mẹ́ta máa wò. Fídíò tó jẹ́ wípé a ní láti kọ nǹkan tó wà ní wa síta fún àwọn international communities. They are going to see this video. Iṣẹ́ yìí ó wá wà lọ́wọ́ ẹ̀mí àti yín bá ṣe máa jẹ́ kó lọ viral, bá ṣe máa share, bá ṣe máa comment, positive comment, bẹ́ẹ̀ ṣe máa jẹ́ kí àwọn àjọ àgbáyé mọ̀ wípé lóòótọ́ ohun tí ọmọ Tinubu sọ yìí kódà gan ẹ tún lè kọ́ síbẹ̀ pé ìkànnì àwọn ọmọlẹ́yìn president wa ló sọ ilé kí wọ́n lè mọ̀ pé kò ń ṣe pé a jẹ́ àdàlú atúlùṣe ajàfẹ́tọ̀ ọmọ ènìyàn ni wá. Inú mi dẹ̀ dùn pé bàbá wa Bọ́lá Ahmed Tinubu náà ó ti ń yé wọn báyìí. Ó ti ń yé wọn tèmi mọ̀. Ó ti ń yé wọn. Àyàfi tó bá kàn pretend tó bá ti fẹ́ jáde tán. Àmọ́ náà ti rí àtàwọn Fúlàní kọ sáwọn báyìí. Tí irú ọmọ lẹ́yìn wọn fi lè jáde wá sọ ọ̀rọ̀ yìí tí mo fẹ́ pè fún yín nísinsìnyí. Ó jẹ́ kẹ́ mọ̀ pé nǹkan ti ṣẹlẹ̀. Ẹ jẹ́ ká wọ́n dé ẹ̀ka polówó ọjà tá a bá dé kí wá pè fún ike farabalẹ̀ wò. Bitter tea ẹkùn tí ń wọ̀yá àjà pẹ̀lú àwọn kíndìnrín tó ní stone nínú ìyẹn kidney stone yóò mẹ́ẹ̀tì ẹ̀ tẹ́sí yádànù nínú àgọ́ ara yín òun kan náà ló ṣiṣẹ́ fún liver ìyẹn àìsàn jẹ̀dọ̀jẹ̀dọ̀ a sì tún máa ṣiṣẹ́ fún ààtì ìyẹn ìṣòro àìlèmí sókè sódò dáadáa láàólà bitter tea ló tún ṣiṣẹ́ fún ìkúnpá gíga ìyẹn high blood pressure bákan náà gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ní ìṣòro ìsétọ̀ tí a mọ̀ sí prostate cancer gbogbo àwọn àìsàn tá a là kalẹ̀ yìí pátápátá òun ni láàólà Aba bitter tea yóò bá wà yá àjà ìṣòro ara ríro ńkọ́ láàólà bitter tea òun ni kẹ́ ẹ gbẹlura láti wá rí egbòogi láàólà bitter tea rà àbí tẹ́ ẹ bá fẹ́ mọ ibi tí wọ́n tẹ̀dó sí ẹ mẹ́sẹ̀gì wọn lórí àwọn WhatsApp numbers yìí +44742452737 àbí àwọn Nigeria numbers yìí 08033194355 tàbí 08026265000 kò bára rí ẹ̀rí inú ẹ̀jẹ̀ ti kàn jẹ̀gbọ̀n lọ́wọ́ láàólà bitter tea gbẹ̀lura kò rí yàtọ̀ bẹ̀. Ẹ jọ̀ọ́ ibi tá a lọ la dé yìí mo fi Ọlọ́run Elédùmarè bẹ̀ gbogbo wa bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí fídíò yìí with the international communities we see it definitely iṣẹ́ ìwà wà lọ́wọ́ èmi àti yín nísìnyí mo máa fi ìṣẹ́jú
mo fẹ́ fi 30 seconds sílẹ̀ kí n tó play fídíò yìí kí gbogbo wa sáré fi share tó bá dẹ̀ ti pé 30 seconds màá bẹ̀rẹ̀ sí ní share lẹ́sẹ̀kẹsẹ̀ 1 màá ka 1 to 30 lẹ́yìn 1 to 30 yẹn màá play fídíò yìí 1 to 30 yẹn lẹ́fi máa share kẹ́mi padà dé kẹ́lẹ̀ bá fídíò yìí 1 2 3 4 ẹ máa share mo ṣe kà ó 6 30 seconds ti pé báyìí so now ẹ̀bẹ̀ tí mo á fẹ́ bẹ̀ wá ẹ káàbọ̀ padà ẹ bẹ̀rẹ̀ sí ní share fídíò yìí báyìí kẹ́ máa comment ó yẹ wá gbọ́ nǹkan tọ́mọlẹ́yìn Tinubu sọ tí ò ń ṣe àwọn ọmọ Sunday Igboho ló sọ o tí ò ṣe Sunday Igboho torí àwọn kan wà tó bá ti gbọ́ pa sọ̀rọ̀ báyìí wọ́n á ní ṣe Sunday Igboho ló ń wọn jáde kẹwàá wílé. Sisters, something seriously is happening. Sisters, something seriously. Sisters, something seriously is happening. Something very serious is happening. And our so-called political elites and leaders do not care. They're not doing anything about it. They feel very unconcerned about it. Our political elites do not care about it. Our people are left rudderless, tossed here and there by the tempests and the winds of the sea. Nobody cares. Every day we hear stories of thousands and thousands of Futajelong Kambari Fulanis being transported by every means of transportation down into our land, down into the John Nation, down into Igbo land, down into Shekiri land, down into Ogoni land, down into Yoruba land, down into Edo, every day, in the most unthinkable fashions, in their thousands. If you go to Bayelsa today, as I'm talking, all the fishing settlements and the farming villages are occupied and controlled by these fellows. We are job people, we are strong. We came here, nothing is going to happen. A man is only strong when he's with his people, when he has enough number to overcome his enemy. We should not underestimate these people. They have our money with us. They have been receiving tons and tons of our money. Their brother Abacha stole and sharing it amongst themselves. A minister in a federation came to say they're sharing the money in the north because there are no poor people in the south. And where are our governors? Where are our locations ministers? Where are our women rights ministers? Where are our women rights lawyers? All of them, they close their mouth. But this is more sinister. This is more sinister. They are coming here. They are changing the demography. What are they coming for? You remember Osman Danfodio? How they came to Sokoto, to Gobiri, to Kano, to Katsina, to Bida. And what happened? They replaced the Abe rulers. They replaced the original people and took over the realms of power. They are coming. History is going to repeat itself if we don't act now. They are coming. History is going to repeat itself
If we don't act now, they are not pretending about it. They are coming with war, destruction, and death. They are coming to occupy our land. Why you cannot go to your community? In Obama, how many Obama people are at home? They are leaving their home and they are coming here. Obama is a village. You cannot come to Obama. Those of us who live in Obama, we are backward people. Buguma is a village. Abonima is a village. You don't care. You are not bothered. But when death will come, it will not only come for Dokubasari. When the evil and the tribulation will come, it will not come for only Dokubasari. It will come for all of us. I'm smarter than you. I know that I'm more prepared than you. And when it comes, I will also run faster than you. To be forewarned is to be forearmed. It's not grandstanding like Wiki. I caught 14 people grandstanding. This is beyond grandstanding. This is a time for strategy. This is a time for consultation. This is a time for meeting. Our very survival is at stake. We must stand up and defend ourselves, or we will all perish in the hands of these blood-tasty monsters who will give us the Sokoto treatment. Ó ṣọ́ọ̀kì yín, bó ṣe ṣọ́ọ̀kì yín, bẹ́ẹ̀ náà ló ṣe ṣọ́ọ̀kì èmi náà. Nísìnyí, mo tún fẹ́ fi fídíò kan wọ̀nyí. Tí bá ti wá fi fídíò yìí, fídíò lè tí wọ́n fẹ́ fi wọ̀nyí ni màá fi ṣe bàbá ń bá yìí. Kò sí fídíò ní circulation. Ẹyọ kan alákọ̀ọ́kọ́ ló wà ní circulation, ìyẹn tí mo fẹ́ fi wọ̀nyí nísìnyí o. Ẹlẹ́kejì, mo sọ fún yín, mo ní tí formation bá dé, mo wà nínú àwọn tó kọ́kọ́ máa ń gbà. Mi sọ pé mi nìkan, mo wà lára àwọn tó máa ń kọ́kọ́ dé sí lọ́wọ́ ìyẹn ń ṣọ̀gbọ́ ẹni. Ìyẹn ń ṣe pé wọ́n ní ohun ìyẹ̀wò. Tẹ́ bá ti ní ẹni gbé ẹ sọ fún mi. To hulbe ilori hulbe ibada alaikum salli na shori no hande to hulbe ilori hulbe ibada akure menani wiya sonde ko warti wada barazana do hulbe tsani Allah hulbe wuto gondo onon gombe de hinare shirye to jikko buri sembe mon noddol hulde gabade ware nyama baba yorobo en ben to jettagano ɗon ɓe koyngal billahi lladi joni kullo huto woni daroɗon onon ma kawton koye mon nden ɗo hirnare mofton kefon kaɓoɗon goɗɗe gongiyaji temakotoɗe hulhulde to nani ɓe dillonoy ɗo baññe jon taɓoɗon ɓe ñamon baba maɓɓe to ɓe dillonoy komo en noddidira en hawra en ñama baba maɓɓe wallahi ɓe alay dama ene ali ɓe haɓe jawani yes on jigo sonde bo I don't hear say don't come by say the Filani. Your father too small. Allah. He be you, I will tell you, say your father too small. I swear to God, you know if you do Filani anything. Anything why if you do with Filani, may do. May no leave the thing why there for your mind. Come out outside. Come vomit the thing why you want to do for Filani. I swear to God. Wallahi tallahi, if you kill Filani one, you go kill your over 10. But they punish you this time. You know they leave you. Who tell you Filani no be out Nigeria ide? You man a Nigeria ide. You know if you pursue Filani for Nigeria. I swear to God, even government no if pursue Filani for Nigeria. But they punish you this time you go die. Now me tell you, I be Filani gone. This time you go die Sunday boho. Any language why they see this team may send a may Sunday boho siya. So yeah we any. We giddy Allah. You know if you do anything. On nani ko be me onko. To on jejjabon wallahi Sunday bo waɗa no on goɗɗum hallere ba makko fulɓe gomɓe ɗo hon bina dere kawton ko e mon na way a yiye an na o maɗa e ko jaa e ko dogga a malla kaki komi ko warara sawru mum sooda
Wallahi, you know the fear you like this, God they punish you. Now me tell you. ṣé ẹ̀yin náà ti wá rí báyìí ṣé fẹ́ sọ fún mi pé fídíò tó ṣe yìí fáwọn àgbààgbà wọn ò mọ̀ sí ẹ jẹ́ fi tó kọ́kọ́ ṣe wọ̀n ni. Assalamu alaikum. Kulbe no hande no harakaji no aiki. Sunday boho. So you don't come back. And I hear they shout about Fulani. Sunday boho your papa too simo. I swear to God, you know if you do Fulani anything. Wallahi, Ori ope. I swear to God, if you government not put more for here, I swear to God, Sunday boho, you go carry big problem for Yoruba land. I swear to God. I swear to God, this time if you say they kill Fulani like that time, this time I swear to God, Yoruba people may hear me well. I swear to God, you know they leave you. You know they leave you like that. Oh. You go die if you kill Fulani, you go kill Yoruba. I swear to God. If you government no come arrest Sunday or this time, Fulani no they allow you. I swear to God, God they punish you. Ori ope. So you are any. Because you lori Allah. If you say Fulani or bagge Yoruba or bagge go boy. Allah. Emi moso puni. Emi Fulani go. Emi Fulani gone. Allah. So you are any. Sunday boy. Or try. You go see the thing why they happen this time. You know they allow you. Wallahi, God they punish you. ẹ̀yin tẹ́ wá ń sọ wípé bàbá wa Sunday Igboho kórìíra Ẹ̀bà Gani Adams nísìnyí báyìí ilẹ̀ ní mẹ́sìlì tí mo fẹ́ sọ yìí mo tún mú fídíò 2 minutes 52 seconds kan wá tí mo fẹ́ play fún yín ìyẹn kò yẹ kí n play fídíò ìtorí ní òkú necessary but mo fẹ́ play ẹ̀ nítorí ẹ̀yin tí ẹ wò pé Sunday Igboho ló mú wa jáde àbí Sunday Igboho ni ó ní ká máa bú Gani ló ká máa bú Gani Adams àbí ẹ̀rù pé Sunday Igboho ń bá bàbá wa Ẹ̀bà Gani Adams jà mo máa play fídíò kan tí Sunday Igboho ṣe ní 2020 wọn ṣẹ̀ṣẹ̀ ṣe o 2020 kẹ́lẹ̀ mọ̀ bí Sunday Igboho ṣe nífẹ̀ẹ́ Ẹ̀bà Gani Adams kẹ́lẹ̀ mọ̀ páwọn ọmọlẹ́yìn Ẹ̀bà Gani Adams káwọn ọ̀pọ̀lọpọ̀ sí gbogbo wọn ọ̀pọ̀lọpọ̀ wọn ni wọn mọ̀ nǹkan tó ń ṣe ẹ wo fídíò yìí. Kí ni tèmi láti ṣe máa jó ìkan. Okay. Play. Kẹ́lẹ̀ mọ̀ pé Sunday Igboho ní ìfẹ́ Ẹ̀bà Gani Adams gan. Kẹ̀kẹ́ tọ́lọ̀ ṣe lè fún mi tó. Kí ni tèmi láti ṣe máa jó ìkan ni mo wá kó kájí. Ipò tọ́lọ̀ fi mí sí gan tí mo ronú rẹ̀ rí. Ìyá mi bàbá mi gan ronú rú bí tí mo wà rí. So kí wá ní kámọ̀ dúpẹ́. Ṣé àṣepé ṣé kí ni ṣé ẹ̀yin pẹ̀lú bàbá wa olóyè wa Ààrẹ Ọ̀nà Kakanfò Yorùbá land ṣé àṣepọ̀ wà láàyè ẹ̀yin pẹ̀lú wọn ẹjọ́ máa ń ṣe pọ̀n together. Gani Adams. Ẹni àwọn èèyàn ọmọ tó mọ Ààrẹ Ọ̀nà Kakanfò ó yẹ alágbára ni wọ́n fi yẹn lásán jẹ́ ẹnu tó tèmi dùn sí i nígbà tèmi ò ní jẹ bí tiẹ̀ jẹ nígbà tí ọkàn mi tó bá kàn mí wọ́n fi mí jẹ ẹni ọkàn náà ni wọ́n fún yẹn. God bless you. Ọmọ Yorùbá tó kọ́ ẹtọ́ kájú ẹ̀ òun náà fún yẹn bẹ́ẹ̀ mi mo bá kájú ẹ̀ èmi ni wọ́n fún wọn ò ní fọmọdé tó ṣùgbọ́n ẹtọ́ kájú ẹ̀ òun náà fún yẹn kọ́lọ́run bá tó láyé tó lọ́run kó jẹ́ ká mi rè kún. Àmín. Kó jẹ́ kó pẹ́ fún wa kó jẹ́ ká rí wọn pẹ́pẹ́pẹ́ wọn kó wa jẹ pẹ́ inú mi dùn sí náà inú mi dùn sí jù kí n tèmi. So bẹ́ẹ̀ nígbà tó tọ́lọ́run bá tì wọ́n lẹ́yìn táwọn náà tó dóore ẹni yẹn try náà Ààrẹ Ọ̀nà Kakanfò ń try. Ọlọ́gbọ́ àìmọye àwọn bàbá ẹ̀ náà ti pè táàrẹ̀ ti lọ bá ń lé bá wọn sọ̀rọ̀ pé bàbá ẹ̀ ṣẹra ẹja ṣẹra yín lọ́kàn ṣẹra wa ẹja kílẹ̀ Yorùbá yìí dáa. Àwọn náà ń gbìyànjú bọ̀ kò easy láti jó lórí o ẹ̀tọ́ bọ́lọ́ba fi sípò kò easy ni o ẹlòmíràn ọmọ bú wọn kò easy. I know. Ipò lórí kò easy bàbá ẹ̀tẹ́bi tẹ́ ti mọ̀ ọkọ tìyàwó nulẹ̀ gẹ́gẹ́ sọ́kọ ìyàwó gẹ́gẹ́ sì nulẹ̀ àti sọ́kọ ìyàwó gẹ́gẹ́ tó easy. So easy ẹ dá mi lóhùn bàbá so easy. Kò easy àtọ́làtọ̀. So lórí gbogbo ilẹ̀ Yorùbá Ààrẹ Ọ̀nà Kakanfò fún Yorùbá land kì í sóye kékeré kì í ṣe oyè kékeré
ọ̀rẹ́ mi ọkùnrin ó ní òsàbí àfin aláàfin kò sí rí fín ó ní òsàbí àfin ní aláàfin kò sí rí fín àkẹ́dá ní alákẹ́ mọ́pọ̀ kéré o ó ní òwú tí wọ́n fi ránṣọ olówù lẹ́ ń dowú ẹni bá sọ̀rọ̀ asẹ́yìn lẹ́yìn ẹ̀yìn mú sí ni ẹ̀ka yín mú sí pẹ́lẹ́gàn lélẹ́yìí bẹ́ẹ̀ lọ́rọ̀ àwọn bàbá yẹn àwọn alágbára yẹn rí ipò Ààrẹ Ọ̀nà Kakanfò wá jẹ́ pọ̀ ọmọdé ni bí ọba tọ́ sí ààrẹ bí ọba tọ́ sí Ọ̀túnba Gani Adams ò ní gbé fún náà. God bless you, my brother. èsì kò tó máa fowó jẹ náà. àwọn kan ní èyí sẹ́ nìkan lọ́yẹ̀ kó fi jẹ́ bẹ́ẹ̀ bá Sàláàfin lọ́yẹ̀ kó fi jẹ́ sọ́ba Ìgbòho lọ́yẹ̀ kó fi Ààrẹ Ọ̀nà Kakanfò jẹ́ àbí bàbá Ìgbòho àwa Sunday Ìgbòho náà bá Ààrẹ Ọ̀nà Kakanfò jẹ́ Aláàfin náà ni mo fi yẹn jẹ́ ẹ tó bá dẹ̀ tọ́ ni ikú owó tí ó fi jẹ́ yóò dẹ̀ yóò wo gbogbo ìrìn tẹ́yẹ̀ rìn kó tó fi jẹ́ ẹni ó tọ́ sí Yorùbá ní ká tó bá tọ́ sí mo la fi romú nígbà tó mi ò ní jà Ààrẹ Ọ̀nà Kakanfò. ó yẹ wo fídíò yẹn kẹ wá sọ fún mi kẹ wá wò mí kẹ wá sọ fún mi pé ṣe Sunday Igboho kó ìlà Ìbàdàn ṣe Sunday Igboho rí tẹ́nibọ̀dì mo fi Ọlọ́run gbọ́dọ̀ fún yín àwa tá à ń jáde tá a wá ń sọ̀rọ̀ torí pé àjọmọ̀ ọkọ àìsọmọ àlè a rí ohun tó ń lọ a sì mọ ohun tó tọ́ a sì mọ àsìkò tó tọ́ a ò lè rẹ́ni tí ó nífẹ̀ẹ́ ọmọ Yorùbá báyìí káwọn èèyàn máa bu ẹnu ẹ̀jẹ̀ lu èèyàn bẹ́ẹ̀ àní gbà wàláì àní gbà. nígbà torí a nífẹ̀ẹ́ bàbá wa sí Sunday Igboho a dẹ̀ ní láti máa ṣe àwọn nǹkan tó jẹ́ pé àwọn bọ́ àtúntò kọ́mọ Yorùbá wà lẹ́yìn wọn Igboho kọjá wọn ni wọ́n ní. tí n bá gbórúkọ Sunday Igboho àyà mi ò tún jáde kò sí nǹkan kan òtútù ó mú mi pẹ̀lú. òtútù tí mo ọ wá parọ́ pé òrírò ẹ̀rí kọ́. látijọ́ tí wọ́n ti bí mi rírò ẹ̀rí níjọ́ tí mo gbọ́ pé Sunday Igboho ń tún lọ Ògùn State báyìí níjọ́ náà mi ò lè sùn. ẹ lọ níṣẹ́ ọlọ́sí ọmú. tẹ́nà ọba ti jọ ẹnu Yorùbá ò lè jọ ẹ má fọ́n ta lọ́rọ̀ sọ kọ́ má ba mọ̀dé abájọ wa ẹ̀tàn náà fi gbàṣẹ ṣe lọ́wọ́ wa òye wa níṣẹ́ náà brain wash wa torí tó bá dìgbà kan fẹ́ mú wa náà ṣe gbàṣẹ ṣe lọ́wọ́ wa Yorùbá ẹ ti ń sùn àní ẹyẹ sùn ó yẹ jí máa kọ́ má padà mú wa ní rógùn èṣù torí ogun ń bọ̀ ẹ tètè ta múra o ogun ń bọ̀ ẹ jẹ́ ká múra o Yorùbá. ṣebí ìjọ lárọ̀ bá nígbà ní ló di ìjọba ẹ̀yin ọba wa ṣe bẹ́yìn náà ni bàbá wa ẹ má lajú yín sílẹ̀ kájèjì kó gba ilẹ̀ wa kàn yé pa àwọn èèyàn wa lójú yín ẹ jẹ́ kó bá padà sáyé ọba káṣe kan lè padà sẹ́nu ọba olóṣèlú gbọ́dọ̀ máa gbàṣẹ ọba ṣebí yẹn gangan náà pè ní ìjọba ó ti pẹ́ tí Yorùbá ti fẹnu ṣe ó yẹ kúrò lóko eré lọ́wọ́ yìí ẹ dúró dédé kí tẹ́nàtì má padà lé onílé Yorùbá ẹ ti ń sùn àní ẹ yé sùn ó yẹ ẹ jí máa sùn kọ́ má padà mú wa ní rógùn èṣù torí ogun ń bọ̀ ẹ tètè ká múra ogun ń bọ̀ ẹ jẹ́ ká múra Yorùbá. ìjà yìí kì í ṣe ìjà Sunday Igboho ṣá nìkan ìjà gbogbo Yorùbá ó yẹ dìde ẹ̀yin alágbára àsìkò ti tó wọn kì í sọ fáfọ́jú kójú ń rọ̀ òun kan máa mọ̀ ẹ jáwọ́ lápọ̀n tí ó yọ ẹ já gbómi lákàánú ìgbọràn sàn jẹbọ rírú ẹ jẹ́ kójú àlà tó rò dúdú kò sẹ́nìbọ̀dì tó lè rínú Yorùbá ló dalẹ̀ jù ẹ má fi bínú ẹrù
ilẹ̀ Abíọ́lá àtàwọn lọ́wọ́